Hi everyone, welcome to my channel. Ẹ jọ̀ọ́ wá bá wa fi àwọn ọ̀rọ̀ nínú odù Ifá kẹ̀kan bá wa fi gba àwọn èèyàn nímọ̀ àmì ní kẹ́ fi ṣe tí àwọn èèyàn. Ifá lórí ohun tẹ́ ẹ sọ yìí á jẹ́ kí n rántí odù Ifá kan tí àwọn bàbá wa ń pè ní Otu alọ́tún Ìrẹtẹ̀ lósì tí à ń pè ní Otura Irete. Gbogbo ènìyàn tó ń wò mí, ọba ni, ìjòyè ni, ọmọdé ni, àgbàlagbà ni, adáríhurun ni, kí gbogbo wọn pátápátá kí wọ́n fi eléyìí ṣe ọgbọ́n. Kí gbogbo wa ká má rora wa pin. Ọjọ́ tá bá ti máa là la máa là. Ká má wò pé ènìyàn kan ló ń lo kan báyìí lénìí, èèyàn kan ló ń ṣe báyìí. Àkókò tiwa máa dé tó sì jẹ́ wípé téèyàn bá ti nígbàgbọ́ nínú Ifá, tó nígbàgbọ́ nínú ohun tó ń ṣe, gbogbo rẹ̀ ó máa tó lọ́wọ́. Ifá kan ló sọ fún wa nínú Otura Irete. Ifá sọ wípé bẹ́ẹ̀ bá dáfá lóde ilẹ̀ yìí, babaláwo rere ó jẹun. Àìdáfá lóde ilẹ̀ yìí, babaláwo rere ó jẹun. Bẹ́ẹ̀ ò tiẹ̀ dáfá pàápàá lóde ilẹ̀ yìí, babaláwo rere ó jẹun. Dífá fún Èṣùmàrè ẹ̀gọ́ títí ń wò fà lọ́jà lọ́jà, títí ń wò fà lẹ́rìkín lẹ́rìkín. Èṣùmàrè ẹ̀gọ́ tí Ifá ń sọ yìí babaláwo ni. Ó sì gbọ́fá ṣùgbọ́n kò là, kò lówó, bẹ́ẹ̀ ni ò ní òkan àyọná, bẹ́ẹ̀ ni ò ní èjì àdìbò. Àwọn tí ò gbọ́fá tó gan wọ́n fi ń ṣẹ̀sín. Ṣùgbọ́n òun ló lọ máa ń dáfá ọba. Ọba wa ránṣẹ́ sí lọ́jọ́ yìí ní ọ̀rọ̀run ló lọ ń dáfá. Ọba wa béèrè lọ́wọ́ ẹ̀ pé Èṣùmàrè ẹ̀gọ́ òun ní béèrè tóun fẹ́ béèrè lọ́wọ́ rẹ o. Ǹjẹ́ Ifá rẹ ló tiẹ̀ ń gbé ọ ni àbóhun ọba ló tiẹ̀ ń gbé ọ? Ẹ mọ̀ pé ọba ló máa fún lówó tá fi lọ lé tá fi jẹun. Ó bá sọ fún ọba pé kábíyèsí ọba o, Ifá mi òun ló ń gbè mí o. Ọba ní kó kó angara ẹ̀ àti Ifá ẹ̀, ó ní kó kó léhùn kó máa lọ. Ó tún di ọ̀run, ó tún padà síbẹ̀. Ọba ní ìbéèrè tó ń béèrè ní ọ̀run ló ń fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé Ifá rẹ ló ń gbè ọ́ ni àbí òun ọba? Ó ní Ifá òun ló ń gbè òun. Èṣùmàrè ẹ̀gọ́ ó wá lọ bọfá. Ó dẹ̀ bọfá rẹ̀, Ifá rẹ̀ ní kó jókòó sílé ẹ̀ kó má lọ bì kankan mọ́. Ẹ ti mọ̀ pé kò sí ohun tí ó máa jẹ, ebi náà ni ó pa, ṣùgbọ́n Ifá ní òun á yó. Èṣùmàrè ẹ̀gọ́ wá dúró sílé. Bẹ́ẹ̀ Ifá tó bá ti máa gbé ní ìṣekúṣe ló ṣe kọ́kọ́ ń ṣe ní. Èṣùmàrè ẹ̀gọ́ dúró sílé ẹ̀ ló ń roko. Ẹ wo Olókun ni ọmọ ṣoṣo tó bí. Bó ṣe ń jẹun, òkèlè oúnjẹ sásì nímú, kò lè mímọ́, ó ń lọ ojú ikú ní kíkú. Olókun tún sunkún pé òun ò bímọ, òun lè bí sọ́mọ, òun ló dáfá. Àwọn èèyàn tí wá bá dáfá irọ́ ni wọ́n pa. Wọ́n lè ní pé Ifá sọ pé ire wà fún o, kó rúbọ o, kó ṣe, wọn ò já náà Fá. Èṣù ṣèyí ṣọ̀hún lè ṣù, ẹni tó bá ti rúbọ fẹ́ṣù lè ṣù ń gbé. Èṣù ló wá ránṣẹ́ sí Olókun pé Olókun, bàbá kan ń bẹ ní àbá yìí. Èṣùmàrè ẹ̀gọ́ ni wọ́n ń pe orúkọ ẹ̀. Ó gbọ́fá ṣùgbọ́n kò là. Pé kí wọ́n lọ pè é pé á mọ ìṣòro tí ó ń ṣe Olókun pé á bá tán. Nígbà tí wọ́n máa pe Èṣùmàrè ẹ̀gọ́ ní òun ò lè lọ o, kán jẹ́ kóun kọ́kọ́ dáfá nílé náà. Nígbà tí Èṣùmàrè ẹ̀gọ́ máa dáfá, àròdùn míì tó padà jáde, Otura Irete ló jáde. Nígbà tó tún yá, nígbà tó ń dọ̀dọ̀ Olókun tí wọ́n ní kí wọ́n dáfá, bí wọ́n ṣe ń gbé Fá janlẹ̀, Otura Irete ó ní Ifá tí ó tún jáde. Èṣùmàrè ẹ̀gọ́ wá sọ fún Olókun wípé Ifá sọ pé ọmọ lẹ̀ ń wá o tẹ́ torí bẹ́ẹ̀ dáfá sí, àti pé ọmọ kan wà nínú àárẹ̀ tí ẹ̀ torí bẹ́ẹ̀ dáfá sí o.
pé ṣe ni kí ẹ rúbọ kí ara ọmọ náà lè yá kí ẹ sì lè bímọ. Olókun ní pé babaláwo ni ẹni yìí. Olókun sì ti ṣèlérí tẹ́lẹ̀ wípé ẹni tó bá ti mọ ohun tó ń dábàá sí pé òun á pínlé àtọ̀nà sí méjì òun á kó fún. Ifá jẹ́ kó yé wa pé láti láéláé ni babaláwo ni wọ́n ti ń dá babaláwo lọ́lá o. Kò dìgbà tí babaláwo bá gbowó lọ́wọ́ ẹ tó bá bá ṣe nǹkan tàdúrà gbà ẹ lè dá lọ́lá. Olókun náà wọ́n á dá babaláwo tó bá ti mọ ohun tó ń ṣeun lọ́lá. Ó wá ní kí wọ́n ní ẹ̀kọ́ àtàkàrà kí wọ́n fi rúbọ bọ́ ṣe ń rúbọ tán báyìí gbogbo ohun tó sá sí imú ọmọ Olókun wá yọ ara rẹ̀ dé ẹ̀yà lójú ẹsẹ̀ ó náà ń fẹ́ jẹun. Wọ́n ní babaláwo leléyìí. Olókun ní òun ò tí lè gbà pé babaláwo ni pé báwo lòun ṣe fi òun fẹ́ bímọ ó ṣe fá fún ó ní ọ̀dọ̀ ló máa gbé tóun á fi mọ̀ òun. Ibi tí Ifá ti sọ fún wa wípé àwọn ènìyàn míì àríṣẹ́tẹ̀ ṣe wọ́n á sì pàpàṣì dán yín wò nìyẹn. Ọ̀rúnmìlà wá sọ fún Olókun pé ó máa bímọ ó ti bá rúbọ ẹ̀ nígbà tó tún ní pé Olókun ti wá ní pé kọ́ Ọ̀rúnmìlà dáfá fóun. Ọ̀rúnmìlà ní pé o kì í dáfá lẹ́ẹ̀mejì wọ́n kì í rúbọ lẹ́ẹ̀mejì ṣe la máa ń yin babaláwo tó bá ti dáfá fún ni. Ó ní òun ò dáfá fún mọ́ o pé ṣùgbọ́n Ifá ti sọ fóun pé ó máa bímọ ni. Nígbà wáṣẹ̀ kò dẹ̀ sí pregnancy test láìpẹ́ láì jìnnà bí ó ṣe di pé Olókun ò mọ̀ bí ara òun ṣe ń ṣe ṣùgbọ́n kò sẹ́ni tá máa dá lọ́lá tó lè fi ọlá pamọ́ láíláí o. Láti láíláí nìyẹn ti wà. Nígbà tí wọ́n dá Èṣùmàrè Ẹ̀gọ̀ lọ́lá wọ́n dá dúkìá Olókun sí méjì wọ́n kó kan fún. Wọ́n fún lẹ́ṣin dúdú ẹṣin pupa ẹṣin funfun. Mọ́tò ni wọ́n pè lẹ́ṣin láyé àtijọ́. Ẹ mọ̀ pé kò tí sí mọ́tò ń gbà yẹn ẹṣin náà ni mọ́tò ẹsẹ̀ mẹ́rin lóní òun náà fi ṣe mọ́tò jáde. Wọ́n fún ní omidan mẹ́rìndínlógún wọ́n fún ní ẹrú mẹ́rìndínlógún ìwọ̀fà mẹ́rìndínlógún wọ́n dé ní adé idẹ wọ́n fún ní bàtà idẹ wọ́n fún ní ọ̀pá idẹ wọ́n dẹ̀ fún ní ìrùkẹ̀rẹ̀. Kò sí ọba tó ń lo adé idẹ nígbà náà lọ́hùn-ún. Ẹ mọ̀ pé wọ́n ti dá lọ́lá ọlá ti pọ̀ jù. Tí ọlá bá pọ̀ jù ènìyàn á sọ̀rọ̀ síta wọ́n á mọ̀ pé ọlá pọ̀ jù. Inú Ọ̀rúnmìlà là ń pè l'Èṣùmàrè Ẹ̀gọ̀ nínú Ifá náà. Inú ẹ̀ dùn tó jẹ́ pé bí ó ṣe ní òun lọlé kò yà sílé o. Ààfin ọba ló lọ sí ọba tó sọ pé ṣé Ifá rẹ̀ ló ń gbé ọ́ àbí òun ọba ni. Ó ní kán lọ bá ń pè wá níta ẹmọ̀ pé ó ti dádé borí wọn ò lè mẹ́rin tó wà lábẹ́ adé. Nígbà tọba máa jáde torí adé idẹ orí ìdọ̀bálẹ̀ lọba náà ti kí. Nígbà tó kí ó ní ìjọ dáhùn mọ́ oríta ni òun mọ́ ọba tó jọba lọ pé òun mọ́ o. Nígbà tó máa ṣí ojú adé ẹ̀sẹ̀ yìí bá wá rí pé Èṣùmàrè Ẹ̀gọ̀ ni ó ní gbága. Ó ní lóòótọ́ àti lódodo ó ní Ifá rẹ̀ ló ń gbé ọ́ kò ń ṣèyàn kankan ló ń gbé ọ́ o. Ibi tí Ifá ti sọ fún wa wípé kò sẹ́ni tó òun ò ní gbè ní. Ọba yìí wá ní pé látòní lọ òun á máa forí balẹ̀ fún Ifá. Ó ní ìran ọba tán bá ti jẹ láyé wọ́n gbọ́dọ̀ máa forí balẹ̀ fún Ifá ni. Tẹ́ bá rí ọba aládé lónìí tí wọ́n bá gbé wọ ìpẹ̀bí wọ́n á ní ọ̀ṣọ́rọ̀ ọjọ́ méje fún irọ́gbà ló wà ń bẹ̀ Ifá ni wọ́n ń tẹ̀ fún wọn ń bẹ̀ kó bá lè pẹ́ lójókòó. Ifá ló jẹ́ kó yé wa wípé tí wọ́n tó bá lọ́ba tó jẹ tí wọ́n bá tẹ Ifá fún rédèrèdè ni gbẹ̀yìn ayé ẹ̀ máa rí kò sì ní rédèrèdè ló sì máa ṣe nínú ìlú náà tí àwọn ọmọ ìlú á mọ̀ pé wọ́n kábàámọ̀ pé wọ́n yan ọba. Ó ní ṣé wọ́n mọ̀ pé kò sí mọ́lẹ̀ tó wà láyé tí ò ní forí balẹ̀ fún Ifá àtọ́ba àtìjòyè iwájú. Ifá yìí ń jẹ́ kó yé gbogbo wa wípé ká ní ẹ̀mí pé ó máa dáa ká má rora wa pin. Ká ní Èṣùmàrè Ẹ̀gọ̀ jẹ́ èèyàn tó rora ìpín ni ó ṣeé ṣe kó ti para ẹ̀ kó tó di pé ọjọ́ tí wọ́n máa wá pè wá dáfá kó ti kúkú ìyàdànù tàbí kó ti po nǹkan jẹ tàbí kó ti lọ sọ ara ẹ̀ di ẹrú lábẹ́ ọba yẹn. Torí díẹ̀ yìí mo rọ gbogbo mùtúmùwà ọkùnrin obìnrin adáríhurun wípé kí a má rora wa pin nílé ayé tá a wá sí. Gbogbo wa tá a wá sílé ayé la ní nǹkan méjì tí a fẹ́ ṣe ṣùgbọ́n kí gbogbo wa mọ̀ wípé ọmọ adúláwọ̀ kí gbogbo wa mọ̀ wípé lóòótọ́ àti lódodo ni Ifá wà o. Kò sí òrìṣà míì tí ó ju Ifá lọ o.
Ọ̀rúnmìlà ní ó tọ́ba Ifá mo ní ó ju ọba lọ ó ní akọ́mọlẹ̀ wo ló tọ́ba tó ju ọba lọ mo ní Ògún eléyè pé onídàá mujẹmujẹ ó ní kì í ṣòun ó ní tí Ògún bá fẹ́ jẹ ajá ó ní ọwọ́ òun Ifá ni wọ́n ti máa béèrè pé kí wọ́n fún ní ajá ó ní bíbẹ̀ kọ́ ebi ló máa pa Ògún pa ó ní ebi ló máa pa kú. Ọ̀rúnmìlà ní ó tọ́ba Ifá mo ní ó ju ọba lọ wọ́n ní ìmọ̀lẹ̀ wo ló tọ́ba tó ju ọba lọ a ní ìjà ni ó ní kí ìjà ò tọ́ba ó ní kí ìjà ó tó jẹun ọwọ́ òun Fáná ti dá wátá ní pé kán lọ bọ ìjà pé kán fún lákòókò adìyẹ ó ní bẹ́ẹ̀ lọ́ṣun kọ́ọ̀sù tó jẹun ọwọ́ Fáná ti kọ́kọ́ béèrè pé kán lọ fún ní ẹyẹlé kó tó jẹun èṣù kó tó jẹun ọwọ́ Fáná ti kọ́kọ́ béèrè tí Ifá ní kán lọ bọ èṣù kán fún ní òbúkọ. Ifá nìkan ní ìmọ̀lẹ̀ tó wà láyé tó ń sọ̀rọ̀ ẹni tó bá ní òun gbé Ọ̀ṣun sílé tó bá sọ fún yín pé Ọ̀ṣun wà nílé òun pé Ọ̀ṣun ní pé kẹ́ ẹ lọ bọ òun o ẹ sọ fún pé èmi Ojú Olódùmarè sọ pé irọ́ ló ń pa a máa ń bọ Ọ̀ṣun ni. Ifá kan ló jẹ́ kí gbogbo ìmọ̀lẹ̀ tẹ́ ń wò tí wọ́n fi di wọ́n ń ṣòdì o tí wọ́n ò fi sọ̀rọ̀ mọ́ tó jẹ́ pé ojúbọ wọn là ń bọ̀dọ̀ la tí wọ́n fi sọ̀rọ̀ mọ́ tó jẹ́ pé ẹnu Fá la ti ń gbóhùn Fá ìdí sáà làwọn bàbá wa pè fún wa. Ifá ní tòtóòdò àbàwọ̀ tìjọ̀tìjọ̀ bí àdán adéwá fún ọ̀tàlélẹ́gbèje igbarúnmọ̀lẹ̀ níjọ́ wọ́n rẹrù àsìgbà lọ sílé Olódùmarè abọ́ ọkàn fún Ọ̀rúnmìlà wọ́n ní kí gbogbo wọn kọjọ máa lọ sílé Olódùmarè Ọ̀rúnmìlà ló dáfá ó ní kó má tẹ̀lé wọn lọ o pé lẹ́nu kó dúró sí bí gbogbo wọn ṣe ń lọ nìyẹn ẹni tó bá dẹ̀ ti lọ sọ́run kì í padà wá ó ti dòkú nìyẹn ghost nìyẹn bí gbogbo wọn ṣe lọ nìyẹn òun ò padà wá sílé ayé mọ́ òun. Ọ̀gbọ́n kan wà nílé Ifẹ̀ tó jẹ́ pé téèyàn bá fẹ́ lọ sọ́run lénìí tó bá délé Ifẹ̀ yẹn a kàn sí màrìwò ojú bẹ̀ báyìí á dẹ̀ sọ̀ kalẹ̀ báyìí ó kú nìyẹn o ó lọ nìyẹn kò ní jára ayé mọ́ o. Gbogbo wọn wá lọ bó ṣe di wípé bó ṣe ń lọ l'Ọ̀rúnmìlà wá ń dárò sí wọn ó ń ṣe eré àwòrè àbọ̀ nímọ̀dá o ẹ̀sọ̀ ní jàsí mẹ́kù eré àwòrè àbọ̀ nímọ̀dá o ẹ̀sọ̀ ní jàlágẹ̀mọ́ mẹ́ràn kẹran pé bí wọ́n ṣe ń lọ yẹn o kán má kà òun mọ́ ara wọn o òun ò bá wọn kúkú ọ̀wọ́wọ́ o bí gbogbo wọn ṣe kú nìyẹn gbogbo wọn ṣe lọ sọ́run tí wọn ò dé mọ́ nìyẹn. Ọ̀rúnmìlà wá ránṣẹ́ sí Olódùmarè pé àwọn tí wọ́n ń lọ yìí òun nílò wọn nílé ayé ó ní Olódùmarè wá sọ fún wípé gbogbo àwọn tán lọ yìí kí wọ́n ya ojúbọ wọn kí ó máa pè wọ́n á máa jẹ níbẹ̀. Tẹ́ bá rí i pé ibi tí wọ́n dá Ògún sí irin ni wọ́n kó síbẹ̀ tí wọ́n ti ń pè é bọ̀ ibi tí wọ́n dá Ọ̀ṣun sí ìkòkò àti ọta ló wà ń bẹ omi tí wọ́n ti ń pè é bọ̀. Àtẹ́lẹwọ́ ẹni ní Fá ẹni wà wọ́n á ní ìkin dúdú àtẹ́lẹwọ́ ojúbọ Fá ọwọ́ ló wà ọwọ́ ni wọ́n ti ń dáfá kò dẹ̀ sí èèyàn tó wà láyé tí ò lọ́wọ́ torí dé yìí gbogbo ẹni tó bá ti lọ́wọ́ náà ló lẹ́mìí tó ń sọ̀rọ̀ òun náà ṣe máa sọ pé olúkálukú ló ní ààyè láti ní fá ara rẹ̀ wọ́n á ní ìkin dúdú àtẹ́lẹwọ́ ẹni tí wọ́n ti gbóhùn ẹ̀ tí ò sọ̀rọ̀ mọ́ ṣé òun ló máa sọ fún yín pé ẹ wá bọ̀ mí o kò lè sọ̀rọ̀ ibi ló máa pákù Ifá ló máa sọ fún yín pé kẹ́ lọ fún wọn lóúnjẹ torí dé yìí Ifá yìí ká má rora wa pin kẹ́sì mọ̀ láyé ní ọ̀run wípé kò sí mọ̀lẹ̀ tí ó ju Fá lọ kò jù bẹ́ẹ̀ lọ àbọ̀rọ̀ àbọ̀yè. ẹ ṣeun sà.